A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìjọba àpapọ̀ ti sọ àsọdájú wípé èèrà ò lè rin owó ìfẹ̀yìntì owó oṣù àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. Mínísítà fún ìṣúná àti ọrọ̀ ajé Wálé Ẹdùn ní ètò àti ìlànà ti wà lórí okòòwò tí èèyàn lè fi owó ìfẹ̀yìntì dá sílẹ̀ àti ohun tí wọn kò lè kówó lé lórí. Ó fi kún un wípé ìjọba àpapọ̀ kò ní èròǹgbà àti gbé ìgbésẹ̀ tako òfin tí ó dáàbò bo owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́. Ẹdùn sọ èyí látàrí àhesọ tó gbòde kan wípé ìjọba àpapọ̀ fẹ́ lo owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ fún ìdàgbàsókè ohun amáyédẹrùn. Olùdíje du ipò ààrẹ àná Àtíkù Abubakar, àjọ òṣìṣẹ́ NLC àti àjọ olókoòwò TUC gbogbo wọn wà lára àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ yípo yìí ẹnu. Lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ ìjọba tí ó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun ni Ẹdùn ti kọ́kọ́ sọ̀rọ̀ lórí èròǹgbà ìjọba láti lo ogún tírílíọ̀nù náírà owó ìfẹ̀yìntì lórí ohun amáyédẹrùn. Ọ̀rọ̀ yìí ni ó fa awuyewuye láti ọ̀dọ̀ ọmọ orílẹ̀-èdè. Nínú fídíò tí wọ́n fi sórí ẹ̀rọ ayélujára ni mínísítà ti fi èròǹgbà ìjọba hàn lánàá. Mínísítà ṣàlàyé wípé ó ti wá sí etí ìgbọ́ rẹ̀ oríṣiríṣi àhesọ tí wọ́n ń gbé pòyì ẹnu wípé ìjọba àpapọ̀ ní lọ́kàn láti lo owó tí àwọn òṣìṣẹ́ fi ara jìyà fún fi pamọ́. Ó ní èyí jìnnà sí òótọ́. Ohun tí àwọn kéde níbi ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ wà fún kí àwọn lè fi tó ará ìlú létí. Àwọn kò gba ìyọ̀ǹda tàbí gbé ìgbésẹ̀ lé èyí lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn obìnrin àkọ́kọ́ orílẹ̀-èdè ní ilẹ̀ Áfíríkà ti parapọ̀ láti gbógun ti àrùn jẹjẹrẹ. Wọ́n gùn lé ìgbésẹ̀ láti tètè ṣàkíyèsí àrùn jẹjẹrẹ àti ìtọ́jú rẹ̀ ní ilẹ̀ Áfíríkà. Àwọn obìnrin àkọ́kọ́ ṣe ìkéde yìí níbi ètò ìtanijí lórí àrùn jẹjẹrẹ tí obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu ṣe àgbékalẹ̀ rẹ̀ lánàá ní ìlú Àbújá. Níbi ìpàdé yìí láti rí àwọn obìnrin àkọ́kọ́ láti ẹgbẹ́ Organization of Islamic Cooperation (OIC) pẹ̀lú èròǹgbà àti pa ìmọ̀ wọn pọ̀ kí wọ́n sì ṣe àkójọpọ̀ gbogbo ohun tí wọ́n nílò láti gbógun ti àrùn jẹjẹrẹ, pàápàá jùlọ jẹjẹrẹ ọyàn àti jẹjẹrẹ ilé ọmọ láàárín àwọn obìnrin. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ Sínátọ̀ Tinubu, Bùsọ́lá Kúkọ̀yí ni wọ́n ti ṣàlàyé ìdí tí wọ́n ṣe nílò láti ṣe àdínkù ìjàmbá tí àkọọ́lẹ̀ ṣe àfihàn wípé 122,763 ni àwọn ẹ̀sùn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà nígbà tí 79,542 ti yọrí síkú látẹ̀yìnwá lórílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi àpérò, Olúrẹ̀mí ní Ààrẹ Bọ́lá Tinubu ti gbé ìgbésẹ̀ akin láti ṣe àmójútó àyẹ̀wò àti ìtọ́jú jẹjẹrẹ, ṣùgbọ́n òun nílò láti ṣe ìtanijí sí ṣíṣe àkíyèsí àrùn jẹjẹrẹ lásìkò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Pẹ̀lú èròǹgbà àti gbógun ti dákúrekú iná ìjọba lórílẹ̀-èdè, Ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu sísan díẹ̀díẹ̀ gbèsè tí wọ́n ṣe ìṣirò rẹ̀ sí 3.3 trillion naira. Wọn yóò san 1.3 trillion naira nínú rẹ̀ fún iléeṣẹ́ mọ̀nàmọ́ná. Bákan náà ni wọn yóò san $1.3 billion tí wọ́n jẹ iléeṣẹ́ afẹ́fẹ́ gáàsì. Mínísítà fún agbára Olóyè Adébáyọ̀ Adélábù ni ó ṣe àfihàn yìí níbi ẹlẹ́ẹ̀kẹjọ Africa Energy Marketplace tí ó wáyé lánàá ní ìlú Àbújá. Ó ní ìjọba ń san ìrànwọ́ owó afẹ́fẹ́ gáàsì fún iná mọ̀nàmọ́ná, ṣùgbọ́n láti bí ọdún mélòó sẹ́yìn ni sísan owó yìí kò ti lọ déédé, tí ó mú gbèsè pọ̀ nílẹ̀ gọbọi lórí afẹ́fẹ́ gáàsì àti iná mọ̀nàmọ́ná. Adélábù ní ààrẹ ti darí mínísítà fún ìṣúná kí ó san 130 billion naira ní kíákíá kí wọ́n sì pín owó yòókù san láàárín àsìkò díẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Ìyá ọlọ́mọ tuntun kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Susan Ubanga ti ké gbàjarè lórí àìlera rẹ̀ tó túbọ̀ ń dì mẹ́rí lẹ́yìn tí ó bímọ tán sí ilé-ìwòsàn ìjọba àlìmọ́ṣọ́ agbègbè Igando, ìpínlẹ̀ Èkó. Ó ṣe ẹ̀sùn wípé owó tí ó yẹ kí ọkọ òun rí ná ní ilé-ìwòsàn ni ọkọ rẹ̀ lọ fi ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tuntun àti ajá. Ubanga ṣàlàyé sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé ìṣòro rẹ̀ bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ díẹ̀ tí ó ṣíwájú ọjọ́ ìbímọ rẹ̀. Ó ní lẹ́yìn tí òun bímọ tán ni ọkọ kọ̀ láti san owó ilé-ìwòsàn. Ó ní ọkọ òun kò fẹ́ kí wọ́n fi iṣẹ́ abẹ gbẹ̀bí fún òun látàrí àìsí owó, ṣùgbọ́n dókítà ṣàlàyé wípé iṣẹ́ abẹ ni òun nílò láti lè dóòlà ẹ̀mí ọmọ àti ìyá nítorí mímí rẹ̀ kò délẹ̀ mọ́. Lọ́kọ bá yarí wípé dandan òun gbọ́dọ̀ dá ọmọ yìí bí fúnra òun nítorí òun kò ní owó iṣẹ́ abẹ, kí dókítà wá gbogbo ọ̀nà. Fún ìdí èyí, odidi ọjọ́ mẹ́ta ni òun fi wà lórí oxygen kí ara òun tó balẹ̀. Bí ọkọ ṣe rí i wípé ara rẹ̀ ti ń balẹ̀ ni ọkọ ní kí dókítà yọ̀ǹda rẹ̀ láì gba gbogbo àlàyé dókítà wípé ó léwu. Ubanga ní òun kò ní okun láti máa bá ọkọ rẹ̀ ṣe àríyànjiyàn. Gbẹ̀yìngbẹ́yín wọ́n yọ̀ǹda rẹ̀ kúrò ní ilé-ìwòsàn, ṣùgbọ́n lẹ́yìn tí ó padà sílé ni mímí rẹ̀ tún yàtọ̀, ni ọkọ bá lọ gbé oògùn ìbílẹ̀ kan wá fún un wípé kí ó mu kí àti bímọ rẹ̀ lè yá. Ó ní òun mu àgbo yìí nígbà tí ìrora yìí pọ̀. Lẹ́yìn èyí ni ìrora yìí pọ̀ sí i títí di aago kan òru tí kò lè mú mọ́ra mọ́. Ó ní òun pariwo lóhùn rárá tí gbogbo àwọn alábàágbélé wọn fi tú síta gbé e dìgbàdìgbà re ilé-ìwòsàn. Nígbà tí wọ́n gbé e dé ilé-ìwòsàn ni dókítà bá tún gbé oxygen sí i nímú àtẹnu. Ìyàwó ní gbogbo owó tí òun ní nípamọ́ ni òun ti ná tán lórí àyẹ̀wò lọ́tùn-ún-lósì. Bẹ́ẹ̀ lọ́kọ yarí wípé òun kò ní owó àti ṣe iṣẹ́ abẹ. Ẹnu èyí ni wọ́n wà títí di ọjọ́ kejì tí ọmọ rẹ̀ kò míra mọ́. Òun náà kò lè mí délẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni kò ní okun láti gbin ábẹ̀lẹ̀ǹtẹ̀, ọmọ ti dàbò sínú rẹ̀. Èyí ló mú ké gbàjarè sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook kí ẹlẹ́yinjú àánú kan tó fi ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta (500,000 naira) ránṣẹ́ sí i fún iṣẹ́ abẹ àti àwọn ohun mìíràn tí ó bá nílò. Ubanga ní lójú ẹsẹ̀ tí òun rí owó yìí gbà ni òun fi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́sàn-án náírà (180,000 naira) ránṣẹ́ sí ọkọ àti ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà mìíràn (60,000 naira) kí ó fi san owó iṣẹ́ abẹ àti àwọn ohun mìíràn tí wọ́n bá nílò. Ṣùgbọ́n kàkà kí ọkọ san owó láti du ẹ̀mí rẹ̀, níṣe ni ó kó owó lọ ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tuntun àti ajá. Ó ní àwọn dúró láti aago 10 òwúrọ̀ tí òun ti fi owó ránṣẹ́ sí i títí di aago 2 ọ̀sán. Bẹ́ẹ̀ làwọn dókítà ń pariwo ọjọ́ ń lọ. Òun ní láti pe ìbátan ọkọ rẹ̀ kan lóbìnrin tí òun tún kó 180,000 naira mìíràn fún un kí ó lọ fi san owó iṣẹ́ abẹ. Aago 6 ìrọ̀lẹ́ ni ọkọ tó dé nígbà tí wọ́n ń fi kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì wà lọ sínú yàrá iṣẹ́ abẹ tíátà. Ó ní òun gbọ́ tí ìbátan rẹ̀ yìí ń bá a jà tó ń lérí wípé òun á fi ọlọ́pàá gbé e. Lẹ́yìn tí wọ́n parí iṣẹ́ abẹ ni ọkọ rẹ̀ já kulẹ̀ sí ilé-ìwòsàn pẹ̀lú ọmọbìnrin tí ó ṣẹ̀ṣẹ̀ bí àti ìyá rẹ̀ àgbàlagbà tó ń tọ́jú rẹ̀. Ubanga ṣàlàyé wípé ní báyìí kò sí owó kankan ní ọwọ́ òun mọ́, gbogbo owó ni òun ti ná tán sí orí oúnjẹ àti oògùn nílé-ìwòsàn. Bí ó ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ẹlẹ́yinjú àánú ará ìlú kí wọ́n ṣàánú fún un. Nínú àwòrán tí ó lẹ̀ mọ́ ọ̀rọ̀ tí ó kọ sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni ó ṣe àfihàn bí ẹsẹ̀ ìyá tuntun yìí ṣe wú. Bẹ́ẹ̀ ni ó ṣe àlàyé gbogbo àìsàn tí wọ́n ní ó ń bá a fínra. Oríṣiríṣi àyẹ̀wò ẹ̀jẹ̀ ni ó ti ṣe. Ó ń retí àbájáde èsì lórí àwọn mìíràn. Ó ní òun ṣì nílò ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta (500,000 naira) mìíràn fún owó ìtọ́jú àti ìyọ̀ǹda discharge kúrò ní ilé-ìwòsàn kí ará ìlú gba òun kalẹ̀ kúrò ní ilé-ìwòsàn. Gbogbo akitiyan akọ̀ròyìn láti kàn sí ilé-ìwòsàn ni ó já sí pàbó títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ.
Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.